Dèdè ọmọdé wọ̀nyí ẹ wá gbóhùn lẹ́nu mi. Mo wí kó máa pò wíwí tó bá kànràn kí n mọ̀ wí máa fi sorin kọ lójú àgbo. Ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìtòkà lọ sẹ́gẹ̀rẹ̀. Ẹgẹrẹ ẹjọ́ ẹ̀ ti bẹ̀ sáláyé wà o. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. Ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni kò sá lọ sẹ́gẹ̀rẹ̀. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ó wà ká lọ gbé lura. Ọ̀pá ẹ̀yìn bẹ̀ mí bẹ̀ ká lọ gbé lura. Ayé alábátá ń bẹ̀ lẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ó ń wí pé gírògírò wọ̀ wá wá. Gírògírò wọ̀ wá wá. Alówó lójú. Ọ̀rá ń fẹ́. Sóò ní wàhálà mi pọ̀ wáyé. Lọ́nà wo? Ọ̀gbẹ́ni sójà ìlú wa bá mi. Ó wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ṣùgbọ́n wọn ò máa bí wọ́n sì gbé kankan. Wá ní kó wá ṣàlàyé rẹ̀ lójú ara. Ọ̀gá sọ́jà. Yes sir. Àbí owó rẹ tó kù tó ló fẹ́ yá ló ti ṣetán àti yá báyìí. Rárá. Ṣé o rántí pé 1.5 ló yá níjọ́ tó yáwó ṣùgbọ́n ó jẹ́ kó yé mi pé 2.5 gangan ló fẹ́ yá ṣé 1 million tó kù ló wá gbà. mo dúpẹ́ kéèké ṣe 2.5 lẹ́ fún mi kò ṣe 1.5 ni jìbìtì ti lù mí gbájú ẹ ti gbájú mi gbájú ọgbà mọ gbá rẹ̀ kẹ́kẹ́ tọ́ra mi náà gbá ọmúyà ọmújẹ mi. ó lè dá ọ lọ́nà. ṣọlẹ̀ mo ṣìyàwó fẹ́. o rò pé mo á ṣàwàdà ń bí báyìí ni bíìsì báwo ta ló ń jẹ ẹwà ọmọ bàbá olówó èlé. So kí ló ṣẹlẹ̀ èmi ti mọ̀ pé wèrè ni ẹ tí ó bá ṣe pé wèrè ni ẹ à ń jẹ ìkúrú kó tán láwo ó tún gbọ́wọ́ ẹ̀ padà sí tarúgbó la ṣìírí tá à ń sọ ó tún lọ ń fẹ́ ẹ̀wà àṣé bó ṣe ń fi èmi parọ́ fún yàn kan ló tún fi ẹlòmíràn parọ́ fún èmi náà àwèrè ní ẹbí jos ó lẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ̀yin ọkùnrin kí ló ti ayé yín bàjẹ́ báyìí. níjọ́ ní tí mo wá ẹ̀yìn mo sọ fún un mo ní nǹkan tí ó ní nǹkan kan tí mo ní mẹ́ẹ̀ẹ́dógún ti sí kẹ́tẹ̀kẹ́tẹ́ ní sọ mo máa sọ fún mo ló ti fẹ́ sí èyí tí sọ̀rọ̀ pálá tó wí àtó ní nǹkan kan ò sí àtó ní sísìn lọ́rọ̀ rẹ̀ ó ní máa ń fẹ́ sí yóò fẹ́ lọ yẹ yóò tún fẹ́ lọ padà ṣé ra fífẹ́ lọ fífẹ́ bọ̀ rẹ̀ náà rí kí ẹdú ilé gílọ̀tọ̀ yìí kọ́ máa lọ ọjà lọ́mọ rẹ̀ máa ra ewédú 50 naira. Ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Daddy, mọ́mì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ máa ń bá mi sọ pé tọmọdé bá tó lọ́kọ alọ́kọ tọmọdé bá sì tó ládàá aládàá ẹ̀yin lẹ sọ pé kí n mú ọkọ wálé mo ló jẹ́ kí n mú ọkọ àfẹ́sọ́nà mi wálé. ṣàlàáfíà àlàáfíà ni sà. kí ni orúkọ tiẹ̀ o. Biyi Johnson lórúkọ mi sà. Biyi Johnson kí ni ìtumọ̀ yẹn. Sorry, Biyi Johnson. Biyi Johnson. Biyi Johnson. Níbo ni o ti ń ṣiṣẹ́. Mo ń ṣe ní store kan ní Kẹjà mass company so èmi ni storekeeper wọn bẹ. ìyẹn náà dáa ọmọ ìlú wo wà ní ẹ o. ọmọ Àkùfò ni mí sà. Àkùfò kókó kan nìbàdàn ni. àbí kódà gan mo gbọ́ wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ti jagun Àgbẹ̀kọ̀yà. bẹ́ẹ̀ ni wọ́n lóògùn gidi nílùú yẹn ṣùgbọ́n mo mọ̀ pé oògùn tí wọ́n ní o máa fi protect ìyàwó ẹ̀ ní ẹ̀pẹ̀lẹ́. Kí ló wá ń fẹ́ ká ṣe báyìí o ṣé o mọ̀ pé lóòótọ́ àwa là ń yọ ẹ lẹ́nu o dẹ̀ tí mo wá o mi gbọ́dọ̀ gbọ́ nǹkan kan mọ́ that to you my baba. ọmọ tẹ́ ń wò yìí kì í ṣe ọmọ tó ń fìyà jẹ o ìkòkò ọbẹ̀ ni o ibi tó wórun sí nìyẹn gbogbo owó tá a ní òun la fi rán nílé ìwé wọn ò fìyà jẹ ọmọ tèmi o ẹ máa tọ́jú ọmọ mi fún mi dáadáa
tí máa mọ̀ pé àná gidi ni mo ní. má dẹ̀ sọ dẹ̀yìn náà ó má sọ dẹ̀yìn. ṣẹ́rí mà ẹ jẹ́ kí n fi kí nǹkan dá yín lójú. mo lè fún yín ní 100% pé màá tọ́jú ẹ̀ ju bẹ́ẹ̀ ṣe expect lọ. ṣẹ́rí ẹ wà ó understand mi dáadáa èmi náà dẹ̀ understand ẹ̀ so ẹ má wọrí 100% màá ṣe ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. ó kárí mo láìkí n tó sọ ẹ wà ó tí mo wá o ànílé mo ṣùnú léyìí o lóòótọ́ ìwọ nìkan la bí ìwọ ló mú wá o ló sọ pé tó ń fẹ́ nìyẹn kò gbọ́dọ̀ di lọ́la kò tún sọ pé ò ṣe mọ́ àkínrí ká sọ pé àrímọ́ o. wọn ìránni níṣẹ́ kán mọ́ra bọ̀ jẹ́ ni olóyè Ajere àbọ̀ mi màrèmọdé o. ó tiẹ̀ ṣe o. bàbá ẹ wo ojú lẹ̀kẹ̀ wẹnu ọkọ tẹ́ ẹ bá wò wọ́n dáadáa mo nígbàgbọ́ nínú ọkàn mi pé ẹ̀yin gan ń fọ́ fún àwọn ojú tẹ̀ ń rí yẹn. ayé làgbé. bàbá. iṣẹ́ tí mo rán o tiẹ̀ jẹ́ ẹ dáa sọ̀rọ̀ àwọn ìyá tó kó wáyé àwọn ìyá tó gíríkì tó ṣe é wò kò síbi téèyàn kórú àwọn eléèdè tí wọn ò ní mọ̀ pé èèyàn dé. ìyá olóyè ó yá. ẹ pẹ̀lẹ́ ẹ rí wa ẹ ṣé wọ́n lè fẹ́ rí wa àwa náà rí orúkọ tèmi ni olóyè Ẹfúnṣetán Aníwúrà ìyálóde ibìkan bí ọba àlùbò míì ẹ wò tó kó ọba jìn ilá èkó bí ọba dẹ̀ sí òfin ẹ̀ṣẹ̀ ò sí o òfin ń bẹ nínú ìrìn àjò tiwa o ká má bàa ṣera wa ṣe é rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi èé báyàn ṣe nǹkan kan lóru o gbogbo ń tẹ́ ẹ bá ṣe pẹ̀lú mi ọ̀sán lẹ ṣe é tó bá ti di pé ilẹ̀ bá ti ń ṣú èmi ò sí níbi tẹ́ ẹ bá ti rí mi mọ́ o ẹ bá rí mi kí n dùbúlẹ̀ ẹ̀bì kan mo ti wà mítìnì ní tèmi o bẹ́ẹ̀ bá tún wá rí i pé mo ti wá ká ẹsẹ̀ mi sára ògiri báyìí ẹ mọ́ ṣèṣì gbé lẹ̀ o ẹ mọ́ dá lábàá o kẹ́ ẹ máa kàn dé nù yọ. ọlọ́run ní jẹ́ nǹkan dé nù yọ sórí Ẹfúnṣetán mo ti ń gbọ́ tipẹ́ ẹ mọ̀ pé o tún ṣe yémúyémú báyìí gba àwọn ròyìn ẹ̀ ní ìtayọ àṣẹ. bàbá olóye ẹ kú kalẹ̀ ẹ kú àlejò wa èmi tẹ́ ń wò yìí orúkọ tèmi ni Àdùfẹ́ Eléyìn Òkè. àṣẹ ń bẹ lẹ́nu. ẹ wo ẹ jẹ́ ń sọ fún yín lóòótọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ mi ẹ kàn mí tẹ́ ẹ bá lè kàn mí ẹ̀yìn ilé nífẹ̀ẹ́ yín o ṣé ẹ rí ọkọ mi tí ó fẹ́ mi láàárọ̀ ayé mi ó kàn mí gbó ti pẹ́ tó ti kàn mí ló bá jáde láyé ọkọ mi ẹlẹ́ẹ̀kejì bí mò ń lọ yàgbẹ́ yọ kàn mí bí mò ń dáná yọ kàn mí ó kàn mí títí tẹ́sẹ̀ mi yẹ ló bá sá lọ. mo ti sọ́dà láàbọ̀ ara tán. torí náà tẹ́ ẹ bá ti fẹ́ mi tẹ́ ẹ bá lè kàn mí dáadáa n ò lè ṣe o àmọ́ tẹ́ ẹ bá lè kàn mí dáadáa ẹ gbádùn mi tó. ìwọ náà ó sì gbádùn mi ọmọ pọmọ odóńgún yẹn ni mí n ó gun ọba jẹ wọn gbé mu tí mo mọ̀ ẹ́ jẹ dé. bàbá àlùkà wà ní ẹ̀rọ ọlọ́run ni ó yá. ṣèbí mo ti fún ọ lówó tẹ́lẹ̀ pé kó o fi bá ń káwọn ìyá tó gíríkì wá. bàbá ẹ ṣí kàdéhùn fún iṣẹ́ takuntakun ló ṣe kó tó rí akó abẹ́ ẹ̀ wo ẹlẹ́kẹ̀ wẹnu ọkọ ni. bí ìbá ṣe pé ayé là gbẹjọmọ tí ń rìn kọ́lọ́ má jẹ́ ọ́rá rìn rà tó lógbò orin tí ọjọ́ padà wọlé báwo ni ó ṣe mọ ẹ̀yin ìyá báyìí. Jùmọ̀kẹ́ elétekéte. olóyè Thompson. wo àjọ ń lọ alọ́sùn lálẹ́ yìí. ẹ má gbé yẹn wá olóyè Thompson tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ilé ọkọ la wà mo ń yọ́ wá bí ni ẹ wò ó níbo ni máa sọ fọ́kọ mi pé mo lọ níbo ni mo sùn. fìyẹn lẹ̀ wo jẹ́ sọ fún ẹ torí alásùnmọ́jú yẹn òun ló dùn jò torí tó bá di lọ́wọ́ olóru ìgbà yẹn gan ni ìgbádùn. ẹ̀yin lẹ mọ̀. ẹ kú jókòó sá ọ̀rọ̀ wo lẹ ń sọ látàrọ̀ tẹ́ ẹ sọ tán. kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ bí tá a ti gbòòrí. àyàyà o tó ó ti yé mi kò lè tó yẹn Júmi. Abolóye
Thank you. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Mama, ẹnu ẹgbà. Ẹ ṣeun, Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Àmín. Adé máa ríra. Ẹ má pè mí. Okay. Máa pè mí. ẹ ṣe ó dàbọ̀. Okay. Ẹ wò ó, bẹ́ẹ̀ tí irú ìwà wo lẹ máa wù yín náà. Ẹ wò ẹ máa bá débi pé kálukú máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kí ló dé tẹ máa ṣe tánà dí mi? Tánà dí o mo ṣe. Owó tẹ gbà yìí kan ṣó yẹ kẹgbẹ owó tó yẹ kó papọ̀ fún mi. Wọ́n pín sí méjì fẹ́mi àti yín. Ṣé bó ṣe wà yẹn kò lè bá mi wáyàn fún yín ni. Ẹ ní sùúrù ẹ má bínú kí ló fà kí ìbínú òun bímọ rẹ o. Ti Ṣafádélé àsìkò village headmaster kọ́lá wà yìí o àjà ó jí mi lówó ni. Mo jó owó àbọ̀ fún wa lówó. Wọ́n fún ẹ lówó. Wọ́n fún wa lówó ni. Ta ló fún yín lówó? Ti Ṣafádélé ẹ̀yin àti ta lẹ jọ wá bí. Èmi nìkan mo dá wá bí dáyà. Ẹ padà síbi tẹ́tí wá ẹ̀ẹ́rẹ́ èèyàn tí. Bẹ́ẹ̀ ni. Má bínú bó ṣe máa ń kọ́yìn lábùkù ni. Tẹ́ bá wá ń lọ ẹ má gbàgbé ẹgbẹ́ lè jà. Ẹ ṣe wá Ọlọ́run fàbùkù mọ́ ń bà. Tí ẹ̀yin bá ní tẹ́ ẹ bá lójú tì ṣé yẹ kó kárù wá mọ́ bí. Ẹ máa tẹ́. Ìwọ kò fẹ́ tẹ ìwọ tó aláṣìírí ta ni. Ẹ rí pẹ́ lójú tì. Ìwọ kò lójú tì. Ẹ lójú tì. Ìwọ kò lójú tì. ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò bébí wáì tó máa ṣe báyìí. ó ní kó ti pè mí látàárọ̀ sí pé kí n tú ẹrù mi sílẹ̀ mo tú ẹrù sílẹ̀ ó tún dé sí ọkàn lọ kó ẹlẹ́rìndòdò sílẹ̀ rẹ̀ ó fẹ́ fi jẹ̀díjẹ̀dí ṣe mí léṣe ni. Owó àkọ́kọ́ náà di ojú ẹ̀. Di ojú ẹ̀ náà. Di ojú. Bí a náwó ẹ̀ síwájú. Ọwọ́ méjèèjì ni o. Passport. Yes, ma. Me understand. This is a big surprise. No. Mo sọ fún ẹ náà. Mo sọ wípé ìyá yẹn ká ẹ ní tiẹ̀ ni. Ṣọ́lọ́run ti wá tẹ́rọ̀gì báyìí. How manage? Ó máa bá mi dúpẹ́ lọ́wọ́ dádì gan pẹ̀lú ìtàn ṣe fún wa yìí o. Dádì kẹ. Àbójú mi tàn mí jẹ ni. Kò ń ṣe dádì o. Èmi ni. Kò ṣe dádì ìwọ ni. Bẹ́ẹ̀ni. How? Mo dọ́gbọ́n sí ni. Okay. Action. O máa yé nìyẹn o ayé náà ti fi hàn ẹ́ yẹn. Ayé náà ni ó yẹ ń pa. Ó ní òye ń pa. ẹ wo ẹjẹ àjẹntà jẹ ìjáfara léwu ká ṣe kí ni. ẹ wo ẹjẹ àjẹntà jẹ. ẹgin orí alágàtú. àwọn gàtú ní àkóhun àkómi àmẹ́hún owó ètí pé. o wá fẹ́ yáwó èyí tó yáǹjẹ ló ń kọ́. mo ti sùn láàrọ̀ ìwé ẹ̀. òdodo mà ni ó sì sọ èlé orí ẹ̀ náà. mo sún tèlé èkù kọ́ bọ̀. iná o gbọ́nà ẹ̀gin báwo ló ṣe dọ́gbọ́n tó fi ṣiṣẹ́ kówó jọ tó fi rówó mi san. mi ṣọlẹ̀ mi ṣiṣẹ́ gan-an ẹ̀dá mi rẹ̀ ní mí náà ó dúró tì mí owó ẹ̀dẹ̀ san. ó yé mi o ẹ̀dá rẹ̀ òyìn ọ̀nù ó túmọ̀ sí pé ìwọ náà yìí ṣe èèyàn lásán ọ̀dà ẹ̀dá rẹ̀ tí òyìn ọ̀nù kí ló dé tí ò kówó fún ọ kó o kó falágbàṣe. èyí ẹ mẹ́sàn-án lẹ. gbọ́ ẹ̀gbin béèyàn bá nírú ẹ̀dá tí wọ́n níyì ọmọ febi parú wa ni orí àmàlà wa ò sì ní í pọ́n mọ́ ọmọ ṣe o kí n wá ní oníbàárà irú rẹ̀ kó pé 3 4 5. owó ẹ ti san. ọ̀dà wo èló ló wá yá. ní báyìí bíi 2 million máa ká wọn fẹ́ ṣe kò ṣe àdàkọ ẹ mẹ́fọ̀n tẹ̀ ẹ́ yìí. kí lè yí. owó. 7 million ló wà ń bẹ̀. ní báyìí 2 million o kọ́ fa mo fẹ́ ṣe. kọ́bọ̀ ò lè rí. kí ni mo wí. gbèmí lè kọ́bọ̀ kéṣe. kọ́bọ̀ ò lè rí wọn èyí yárù yín lówó.
àwọn aláya àsán ó pè mí ju irú rẹ̀ yìí lọ ǹdẹ kó máa lọ. Ó dáa bó bá ká ẹ ní ẹ ọlọ́run àti ẹ máa tẹ̀sí kò mí. kó lọ tẹ fún ẹ. iná mà ti ń gba bẹ ọgbọ́n wo lọmọ wèrè yìí dá olóògùn lọ eléyìí ó jẹ́ o olóògùn paraku ni ó jẹ́. ẹ wà bó o ní ǹlẹ́ èwo ló ń ṣe ó ti lọ wèrè ni. oúnjẹ ń kọ́. oúnjẹ wà lórí náà. o ebi máa ń pa mí. ẹ máa fi lè step down. ebi ń pa mí o. ẹ kú àlejò. èmi nù n ò gbàdúrà rú àlejò òun ó yáwó ó sì wàá san padà. dádì ẹ wò ẹ fi wọn lẹ ẹ wọn jẹ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ẹ jẹ ká wá sọ̀rọ̀ gidi dádì ọjọ́ wedding yẹn mo fẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ. pẹpẹ yẹ ó pọn mọ ẹ wà wọn ti pé wọn ò bímọ méjì wọ nìkan náà mú bí. dádì. mo bá wá níwọ nìkan lọ́mọ tí mo sì ṣiṣẹ́ tí mo lówó lọ. èmi lówó ìyá rẹ lówó àtúwá ní dúkìá tó. dádì. ṣíà tó bá dìjọ́ náà lọ́hùn á náwó ńjọ́ náà nígbà tí ò sí nǹkan míì tá a fẹ́ fowó ọ̀hún ṣe torí rẹ̀ náà la ṣe kówó jọ. dádì. ó wá rí irú 7 million tí mo gbà wálé lónìí tó bá di àkókò. dádì. bí n bá torí rẹ̀ ná 15 million kò pa mí ládàánù. dádì o. ó dáfà sókè ó lọ ń yí dóbo rí. ọmọ ayé orí ọ̀tọ̀run wọ̀ adákẹ́dájọ́ lọ́ba Ẹlẹ́dùmarè kì í gbẹ̀bí fáláyé kì í gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bí ará ayé ẹ mọ́ máa ṣe o ẹ mọ́ ṣe kà mọ́ rárá. ó ṣe eléyìí tán no ó ṣe eléyìí oh my god àbí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo sáré sọ fún ẹ pé kó palẹ̀ gbogbo ẹrù ẹ mọ́ aago 4 ìrọ̀lẹ́ mi òun là ń lọ. this evening. bẹ́ẹ̀ni. kí ni mo dúró ṣe ó máa mú jẹ̀dí yẹn báyìí. ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. kí ni wàá lè fa wàhálà débi pé olóòpọ̀ mọ́. wọ́n pa ni mo wí hun máa pa dànù ẹni tó lè bá mi sọ́ọ̀sì máa pa. kí ni tó máa ṣe tó fẹ́ bẹ́ẹ̀ rí rẹ̀. èmi akínyẹmí ọ̀dà ń gbẹ̀dọ̀ alówó lódùbí yèrè tí mo mọ wàhálà tí mo ṣe kí n tó kówó jọ àbọ̀ mọ wàhálà tí mo ṣe ni láìsùn lọ́sàn láìsùn lóru gbogbo orí olórí gbogbo ọpọlọ ọlọ́pọlọ èmi tí mo ń gun ẹṣin lọ káyé èèyàn mọ́lé kẹ́nìkan wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ lásán kó wá fi kún lówó lọ mo gbé 7 million sínú ilé ẹ wàá wọnú ilé ó gbé 3 million lọ 3 million n pa. ta ń jẹ̀bi. jẹ̀bi kí ni. ìwọ ló jẹ̀bi bẹ́ẹ̀ ni ìwọ ló kẹ́ran kó lọ́gbọ́n o tó dẹ tàkúté tó fi yẹ̀pẹ̀ bò. mo ní ta ni yín níbo lẹ ti wá ta lẹ bèrè gan nínú ilé yìí. àìtètè mólè o lè mó lóko ní àwa tó jẹ́ pé àwa ló yẹ ká kọjú sí ọ pé ń bọ̀ nìwọ ti wá kí ló wá ṣe ń bí ta ni ọ ṣé ọ̀rọ̀ àwa méjèèjì tó ń wò yìí ìyàwó olóyè àjèrè tuntun làwa o. àdàbọ̀ ọ̀la ní àǹkùngbẹ́ iná jó ẹyọ kó ń sá lọ. èmi nìyàwó àkọ́kọ́ ẹ̀yìn mi ló dùn tó fi fẹ́ gbogbo àwọn tó ń fẹ́ wọlé kò wá sọ fún mi pé òun tún fẹ́ gbẹ̀yìn ìyàwó báyìí wọlé. bọ́lẹ̀ ti wá. well done sir. you don't fear of your life. this time you see son. sorry sir. Hey, sorry for yourself. Sorry, sir. You are a vagabond. Sorry for yourself. Sorry, sir. Yes. It's government that's talking. Ìjọba ló sọ̀rọ̀. Sorry, sir. Ó yá wèrè ni. Sorry, sir. Ta ló sorry for yourself. Sorry for your life. Yes. Ẹ má bínú. You are going to be jailed. You are prosecuted. Sorry. You are prosecuted. I'm sorry. I give you slap. Sorry for yourself. Ẹ fi wá jalè àbí? Okay, what is your name? Lieutenant Colonel Williams.
Yes, you had me. Etí ẹ di àbí. Ìyá ológi màá ṣe wọlé sọ̀rọ̀ báyìí ìwọ tó tú mi lásọ ní gbangba ọgbà ọkọ̀ lọ́wọ́ mi tó wà ń pọ́n mi lé ní kọ̀rọ̀ àmọ́ gbogbo ibi tí mo gọkọ̀ dé mo wà ní ìṣẹ̀débẹ̀ wọ́n wà ń sọ pé ọkọ̀ mi dà màá ní bẹ́ẹ̀ lé mẹkáníìkì sọ́dọ̀ abẹ́ mi ò gba ọkọ̀ pọ̀npọ́n tó rà fún mi tó ń pè lọ́kọ̀ tó bínú gba ọkọ̀ tuntun lọ́ rà mo gbà pé olówó lọ́wọ́ owó tí ń bẹ ó ti fàtìrì owó rà mí. ìgbà tó lójú tì ìgbà tí wọ́n pín tìjú o ò sí nílé o sì máa ń tọ́kàn lọ́rọ̀ rẹ ọ̀kan àmọ́ sọ̀rọ̀ pọ̀ bí ọ̀sán bọ́ ni làákàyè tó pọ̀ kò sí nínú ọpọlọ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀wọ́ mọ́tò mo gbé fún ọ ó rí nǹkan tó fojú mi rí ni ó gbogbo àwọn ẹsíbìtì tó fi mọ́tò kó káàkiri nítorí wàá kó bá mi lẹ́nu. ara ọ̀rọ̀ rèé o ìyáálé wa olówó gbó tí sílẹ̀kùn fólè ṣé ẹ mọ̀ pé ẹ ti ń sọ̀rọ̀ ọba gbá wa báyìí àwa lẹ́síbìtì. mo wí kó máa pò wíwí tó bá kànrán kí n mọ̀ wí máa fi sorin kọ lójú àgbo. ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. èrò yẹ́ ẹ̀yin ara mi ẹ̀ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìsòkà lọ sẹ́gẹ̀rẹ̀. ẹgẹrẹ ẹjọ́ ẹ̀ ti bẹ̀ sáláyé wà o. ọ̀pá àwájú wà ká lọ gbé lura. ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni kò sá lọ sí ẹgẹrẹ. ọ̀pá àwájú wà ká lọ gbé lura. ó wà ká lọ gbé lura. ọ̀pá ẹ̀yìn bẹ̀ níbẹ̀ ká lọ gbé lura. ayé alábàtà ń bẹ̀ lẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. ó ń wí pé gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni ìsòkà lọ lẹ́gẹ̀rẹ̀. ẹ̀yin ara mi ẹni ìsòkà lọ lẹ́gẹ̀rẹ̀. ọ̀pá iwájú wà ká lọ gbé lura. ọ̀pá ẹ̀yìn wà ká lọ gbé lura. àmúṣókùn sí wà ká lọ gbé lura. èrò yẹ́yẹ́yẹ́. ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ o àwa wà ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ ayé wà nílé ayé wà níbẹ̀ gbádùn ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ ẹ̀gẹ̀rẹ̀. láyé wà ká lọ àwa wà ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ ayé wà nílé ayé wà níbẹ̀ gbádùn ẹ̀gẹ̀rẹ̀. gírògírò ọ̀wá wa ẹni ìṣólọ́gẹ̀rẹ̀ ọ̀wá wa.